Hmm. Àwọn èèyàn kan tiẹ̀ máa pòwe wípé wọ́n ní ilé ayé yìí ò báláǹsì. Ọ̀rọ̀ aláìmọ̀kan mo kọ́ pé tẹ́lẹ̀ nígbà tí wọ́n sọ pé ilé ayé yìí ò báláǹsì. Àyàfi ìgbà tẹ́mi náà jókòó tí mo wá rò títí pé lóòótọ́ àti lódodo ni pé ilé ayé yìí ò báláǹsì. Nǹkan tó ṣe nìkan tó fi ń rẹ́rìn-ín, òun náà ló ṣẹlòmíì tó sì ń palẹ́kún. Ibi tẹ́nìkan ti ń sunkún pé òun ò kì í lálàá. A lóun ò kì í lálàá látìgbà tán ti bí òun o. Alẹ́ ẹ̀kan lọ́dún tàbí ẹ̀ẹ̀mejì lòun sábà máa ń lálàá. Bẹ́ẹ̀ lẹnìkan ń pariwo pé tóun bá ti sùn, tóun bá ti dijú, bẹ́ẹ̀ ló máa ń lálàá láwọn àlá burúkú. Ibi tẹ́nìkan ti ń wá oògùn àdódùn, ibi tóbìnrin ti ń wá oògùn àdódùn, bẹ́ẹ̀ náà làwọn ọkùnrin ń wá oògùn àmúdó. Ṣé rí i pé ilé ayé yìí ò báláǹsì lóòótọ́? Ipòkípò tí ẹ̀dá bá wà, òun náà ni ẹ ṣáà jẹ́ ká máa dúpẹ́ fún. Ọ̀rọ̀ àlá tí mo mú wá ní òní, tí eléyìí ó mọ jẹ́ àǹfààní púpọ̀ fún gbogbo àwa tí a wà lórí ètò yìí. Òun náà ni pé tí èèyàn bá lálàá burúkú, ọ̀nà wo ni èèyàn lè gbé gbà tí àlá ò fi ní máa ṣẹ lórí alálàá? Ẹ rí àlá lílá, ẹ̀bùn ni láti ọ̀dọ̀ Ọlọ́ọ̀ba. Ó ṣòro fún àwọn ọmọ ènìyàn ká rí Ọlọ́run face to face, kó máa bá wa sọ̀rọ̀. Ó ṣòro. Ó ní a máa rán látara yín sí yín, a sì máa tún sí gàgà fún yín lójú àlá. Ìbẹ̀lẹ̀ nìkan ti wà tó ń sọ pé o ò kì í lálàá. Bẹ́ẹ̀ sì lẹnìkan sọ pé gbogbo ìgbàkígbà tóun bá ti sùn, òun náà ló máa ń lálàá burúkú. Àwọn ẹ̀dá kan wà bẹ́ẹ̀, kì í ṣe àrùn ni. Wọn kì í fi bẹ́ẹ̀ lálàá rẹpẹtẹ. Ẹ̀mí olúkálùkù wa yàtọ̀ síra wa. Ẹ ráwọn ẹ̀dá kan tán bá lè dijú láàrin 5 minutes, wọ́n ti dórí sí ìlú méje. Èyí tèmi wá mú wá fún wa ní òní, òun náà ni pé gbogbo àlá kọ́ ni kí èèyàn máa kà kún. Gbogbo àlá òun kọ́ ni kí èèyàn máa kà kún. Lóòótọ́ àlá lílá a máa júwe, a sì máa ṣe àmọ̀nà fún gbogbo ẹni tó bá jẹ́ olùlálàá. Ẹ rí àlá tí mo rọra mẹ́nu bà yìí. Ẹlòmíì á sọ pé òun lálàá pé òun bára òun ní ilé ìwé tóun ti ṣetán. Ẹlòmíì á sọ pé òun lálàá pé òun bára òun ní ilé ìwé tóun ti jáde. Ẹlòmíì á sì sọ pé abúlé tán ti tóun dàgbà, òun máa ń lálàá pé òun padà síbẹ̀. Nǹkan nìjẹ́ bá dé fáwọn atú àlá. Ibẹ̀ wọ́n ti wá máa dájọ́ fún ẹ. Wọ́n ní nǹkan báyìí ló máa ṣe, eléyìí ló máa rà. Nígbà tí wọ́n bá ṣe owó lọ tí wọ́n ṣe owó bọ̀, òun náà wàá máa wò ó pé sójú àlá tí mo lá lọ yìí ni. Ẹ rí àlá lílá,
ó wà láàrin ẹ̀mí ẹ àti physical body ẹ ni. Ó sì jẹ́ àṣírí tí ò ṣe máa tú síta ní gbogbo ìgbà. Àyàfẹ́ nìkan tó bá mọ̀ pé ó lè dá sí ìṣòro náà. Nígbà tó o sùn, ẹ̀mí ẹ ò kì í sùn, á jáde kúrò ní ara ẹ torí pé kò lè wà ní ara ẹ nígbà tó bá sùn títí tí wàá fi jí ńjọ́ kejì. Ẹ̀mí á jáde, á lọ síbi tó bá wù ú. A wá máa tú àṣírí fún ìwọ tó ń lá àlá. Ibi tí wọn ò fẹ́ jẹ́ kó o dé, wàá débẹ̀ lójú àlá, wàá máa wo ibẹ̀. Àwọn àṣírí tí ò ṣe é tú lójúkorojú, ẹ̀mí á nàgà débẹ̀, á wò ó, á tú fún ìwọ tí ó jẹ́ olùlálàá náà. Òpònú tiẹ̀, nígbà ẹ̀mí ẹ bá ṣe wàhálà lọ tó ṣe wàhálà bọ̀, tó wá rí àṣírí kan dìmú tó wá sọ fún ọ. The next thing ni kó lọ sórí social media. Ó lọ sórí Facebook, ó lọ sórí Instagram, ó bá bẹ̀rẹ̀ sí máa bèrè, ẹ dákun, téèyàn bá lálàá pé èèyàn jẹ ìjàpá lójú oorun, kí ni solution? Ó bá tú àṣírí ẹ̀. Bẹ́ẹ̀ ló mọ̀ tàbí ò tiẹ̀ mọ̀ pé ẹni tí àwọn tí wọ́n ń wá ẹ gan tí wọ́n fẹ́ mú ẹ, ọ̀pọ̀lọpọ̀ nínú wọn náà ló wà lórí friend list yẹ. Wọ́n bá kọ́ ọ́ lẹ̀lẹ̀, wọ́n ní lágbájá ọmọ lágbájá lálàá pé ó ń jẹ ìjàpá. Kí ni nǹkan tó túmọ̀ sí? Wọ́n bá ẹ gógú ẹ̀, wọ́n bá wọn fi dà ọ́ láàmú. Inú ẹ̀mí ẹ tó sáré kiri lóru nígbà tí wọ́n ń sùn, inú ẹ ò ní dùn. Gbogbo ìgbàkígbà tó bá ti wá lálàá tó bá wà very important, kàkà kẹ́mí ẹ tó ṣe wàhálà lọ kó wá sọ fún ẹ, àbáyá àfipamọ́. Lọ́wọ́ jí, lọ́wọ́ ni mo mọ̀ lálàá kan mi ò mọ̀ rántí mọ́. Bẹ́ẹ̀ ni, ìwọ tó lálàá pé o bára ẹ ní school tó wà, tàbí ìlú tí wọ́n ti bí ẹ o bára ẹ tó ń ṣeré pẹ̀lú àwọn èèyàn ibẹ̀. Ó máa rí bẹ́ẹ̀. Ẹ má jẹ́ kó bà yín lẹ́rù. Ẹ má sì jẹ́ kí wọ́n tútùkùtù fún yín tí ó wá di pé odidi màálù ò lẹ́pa tẹ́ ìṣètùtù rẹ̀. Kúkú ní dààmú lágbára Ọlọ́run. Ibi tí wọ́n ti tọ́ ẹ láti kékeré tó ti dàgbà, tó lo àìmọye ọdún níbẹ̀, báwo lẹ̀mí ẹ̀ ò ṣe ní máa rántí àti lọ padà síbẹ̀? Ó máa rántí. Ìyẹn ò sí nínú wàhálà kan pé o wá lárú àlá bẹ́ẹ̀. O wá ń sọ pé ò ń bára ẹ níbi tó o ti kó kù. Nígbà wọn bá dẹ̀ máa tún fún ẹ, wọ́n sọ pé fàsẹ́yìn ni o. Àbí ẹnu tí wọ́n fi sọ pé fàsẹ́yìn ni, ṣebí ní ìfàsẹ́yìn ò fi máa dé bàtà ẹ̀. Ẹ̀mí ẹ̀ ṣe fàájì, ó mú ẹ rántí padà lọ síbi tí wọ́n ti bí ẹ. Ìwọ bá ní ìfàsẹ́yìn ni fún ẹ. So o ti lálàá pé ogun play rí? Ǹjẹ́ o ti lálàá pé o ti wà nílùú òyìnbó rí? Ǹjẹ́ o ti wá débẹ̀? Ǹjẹ́ o ti gun plane náà? Kódà a gbọ́ rí wípé tí ọkùnrin tó bá fi lè lálàá pé òun bá obìnrin kan ní àjọṣepọ̀, bóyá obìnrin kan tó fẹ́ tàbí tó wù ládùúgbò, tó wá ti fi ń lálàá pé òun bá ní àjọṣepọ̀, gbọ́ mi,
irú ọmọ bẹ́ẹ̀ ò lè bá a sọ̀rọ̀ lójú ayé kó gbà fún ẹ mọ́ láyé. Ìwọ tó lára pé ogun pléènì o ò tí gùn dì sí o, ẹ̀mí ẹ̀ wá mú ẹ rántí ìgbà tó wà léwe níbi tán ti bí ẹ dàgbà. Ṣé o mọ̀ pé mẹ́sẹ̀jì kan ló ń sọ fún ẹ ń bẹ̀ ni? Wọ́n wá ní ìfàsẹ́yìn ni, ìfàsẹ́yìn wá ń dé bá ọ, òun á ń wógun àtúndè kiri. Àbí ìwọ tó lo almost bíi 6 years ní secondary school pẹ̀lú àwọn ọ̀rẹ́ ẹ, ó wá sùn ó lálàpọ̀ sì wà ní secondary school yẹn pẹ̀lú uniform náà, ó wá jí sójú ayé, ó ti pàfáà bíi 7, olúkúlùkù wọn ti tú oríṣiríṣi fún ọ, ó ti pé wòlíì bíi 8, wọ́n ti tú oríṣiríṣi fún ọ, ó ti pé babaláwo pọ́nṣègùn lórí ipò kan bára ẹ padà ní school tó o ti ṣe tán. Irú àwa báyìí náà máa ń lárú ẹ̀. Ẹ má jẹ́ kẹ́ni kankan máa tàn yín, ọlọ́ọ̀ba nìkan lọ́ba tó pé. Irú èmi tí mò ń bá yín sọ̀rọ̀ yìí, èmi a máa lálàá pé mo tún padà ṣe ẹ̀sáàmù ní school tí mo wà, èmi ò sì kákún, mi ò kákún rí. Ìwọ tó bá wá lálàá wípé o bá rẹ̀ ń school tó wà tẹ́lẹ̀, wọ́n wá ní fàsẹ́yìn ni fún ọ. Ṣé wo tí ì lálàá rí? O ti lọ sódidi ìlú 7 tó ń gbádùn inú ọlá ńlá, so tí wá wà ń pò náà lénìí. Mẹ́sẹ̀jì làlá jẹ́ fún wa lóòótọ́, àmọ́ kì í ṣe gbogbo àlá ni ó yẹ ká máa kà kún. Ìwọ tó jẹ́ pé àti jẹ àti mú le, o ò ní òpù kankan, o ti sọ ìrètí nù. Sísọ ìrètí nù yìí ló gbé sùn. Má jẹ́ kí n parọ́ fún ẹ. Kò síbi tí ẹ̀mí ó máa lọ lójú àlá ju ibi tí o ti ṣe kékeré rí tàbí ibi tó o ti lọ sí school. Bẹ́ẹ̀ ni. Ẹni tó ní owó kó tó sùn ní alẹ́, ó ti mọ ibi tó ń lọ lọ́la tó ń ti fẹ́ lọ gba owó. Ẹ̀mí ẹ̀ ò lè gbé padà lọ síbi tó ti ń lọ sí school tàbí lọ sí abúlé tó ti ṣe kékeré tàbí kó tiẹ̀ mú ní àlákàlà kankan. Kódà tó bá tiẹ̀ rí bẹ́ẹ̀, èmi ò tiẹ̀ lérò pé irú ẹni bẹ́ẹ̀ lè ríro. Àfàjù ronú ńgbà míì, kẹ́ ẹ bá gbé sùn a máa mú àlákàlà wá. Ẹ jẹ́ ká fi bí táífọ́ọ̀dù tàbí màléríà, ẹ jẹ́ ká fi ṣe àpẹẹrẹ. Béèyàn bá ní táífọ́ọ̀dù tàbí màléríà, ṣé mọ̀ pé àwọn ibà méjèèjì a máa kírètì àlá burúkú síyàn lórí. Béèyàn bá ní táífọ́ọ̀dù tàbí màléríà, irú wọn a sábà máa lálàá pé àwọn gun orí òkè tàbí wọ́n gbé wọ́n ju àwọn sínú kànga. Àlá táífọ́ọ̀dù màléríà nìyẹn o. Àbí àtijọ́ tí wọ́n ti gbé ọ tó jábọ́ sínú kànga rí, so tí wàá kónú kànga náà ni. Ṣé ẹ rí bí a bá ṣe pọ́n àlá lé, bẹ́ẹ̀ náà lòun náà sì máa pa wá lé o. Èmi a máa sọ dáadáa. Àlákàlà tó o bá lá, tó bá jẹ́ pé mùsùlùmí ni ọ́, pòsíṣàn tó bá bá rẹ nígbà tó bá jí, má ti dìde lẹ́ẹ̀kan náà. Ìwọ wá kọjú sí ẹ̀gbẹ́ àlàáfíà, wọ́n ní kó tutọ́ síbẹ̀ lẹ́ẹ̀mẹ́ta, kó ka kúlú wàláhù ahad 3, kúlú àúzù bírábì fálákì 3, kó wá kọjú sí ẹ̀gbẹ́ ọ̀tún padà kó sùn. Tó bá jẹ́ nípa ti kírísítẹ́nì náà ni, ẹ̀yin náà ṣe bẹ́ẹ̀ ṣe àdúrà sẹ́gbẹ̀ẹ́ àlàáfíà yín, ẹ change position yín padà kẹ́ ẹ sùn. Àmọ́ tó bá jẹ́ pé ńlànà tewé àtegbò, wọ́n ní ká wá egbò akọ ọ̀bẹ́pẹ. Egbò akọ ọ̀bẹ́pẹ, ẹ wá jẹ́ ká gún pẹ̀lú èpo ọ̀bọ̀.
ǹjẹ́ a ti gún pẹ̀lú èpo ọ̀bọ̀? Ẹ jẹ́ ká kó sínú ike kan. Tá a bá ti kó sínú ike kan, tá a bá ti wá fẹ́ wẹ̀, ọjọ́ 9 la máa fi ń wẹ̀. A wá máa fi epo pupa, a máa fi para. Ẹ jẹ́ ká máa wẹ̀. Tó bá wá jẹ́ pàlákàlálá tó ń bà wá lẹ́rù, wọ́n lálà burúkú ò ní ṣẹlẹ̀ lórí wa. Orúkọ mi náà ni Dr. Mutiu Ọlátíbóyè, tí ayé mọ̀ sí Ewé ń jẹ́. Èmi náà lọmọ yín, àbúrò yín, olólùfẹ́ yín. Lórí ètò yìí, nǹkan tá a gbé dání tá a mọ̀ ń sọ náà ni àṣírí ìwé àtegbò, tí ó máa jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún gbogbo wa. Tí a bá wá rí pé èyí tá a sọ lénìí, tàbáwọn èyí tá a ti ń sọ tẹ́lẹ̀, tó bá wà ní ọ̀kan nínú àwọn nǹkan tẹ́ ń wá, ẹ má wá jẹ́ ká wo fídíò yìí lásán ká ní kí ló ń sọ. Ẹ jẹ́ ká gbìyànjú láti subscribe sórí ètò yìí, kí eléyìí kó tún jẹ́ ọ̀pọ̀lọpọ̀ àǹfààní fún wa lórí àwọn nǹkan mìíràn tá a ti ṣe àti èyí tí a ti ṣe. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tí mò ń bá lọ, ẹ rí egbò akọ ìbẹ́pẹ, ẹ jẹ́ ká gún pẹ̀lú epo ọ̀bọ̀. Ẹ jẹ́ ká fi epo ọṣẹ dúdú ká kó sínú ike kan. Gbogbo ìgbàkígbà tá a bá ti fẹ́ wẹ̀, ẹ jẹ́ ká fi epo para, ká wá wẹ̀ fún ọjọ́ 9 pẹ̀lú kàìnkàìn ọ̀tọ̀ọ̀tọ̀. Tó bá wù wá, ẹ jẹ́ ká mú ká máa wẹ̀ bẹ́ẹ̀ lẹ́ẹ̀mẹsàn lóṣù, tàbí lẹ́ẹ̀mẹsàn láàrin oṣù mẹ́fà. Ẹ wá rí lẹ́ẹ̀kejì tó tún jọmọ́, tí èèyàn fi ń wẹ aburú kúrò ní ara. Òun náà ni ẹ jẹ́ ká wá egbò akọ ìbẹ́pẹ. Ẹ jẹ́ ká gún ònìkan kúnná, ká fọṣẹ dúdú ká fi pò. Sáà ti fi pò, ẹ jẹ́ ká kó sínú ike kan. Ọjọ́ 7 làwọn fi ń wẹ òun tiẹ̀. A kì í fi epo para o. Tá a bá wẹ̀ fọjọ́ 7, alalẹ́ òun náà ni wíwẹ̀. Alalẹ́ òun ni wíwẹ̀. Ọjọ́ alákọ̀ọ́kọ́ tá a bá wẹ̀, ọjọ́ ẹlẹ́ẹ̀kejì tá a wẹ̀, ọjọ́ ẹlẹ́ẹ̀kẹta, ẹlẹ́ẹ̀kẹrin, ẹlẹ́ẹ̀karùn-ún, ẹlẹ́ẹ̀kẹfà. Tó bá ti wá di alẹ́ ọjọ́ ẹlẹ́ẹ̀keje tá a wẹ̀, tá a bá ti wẹ̀ tán, ẹ̀yin tẹ́ ń gbádùn mi, ẹ dákun, ẹ má jẹ́ ká tún jáde ní alẹ́ ńjọ́ náà mọ́, àti fóònù, àti tẹlifíṣàn, àti rédíò, àti nǹkan míì tó tún yàtọ̀ sí. Ẹ jẹ́ ká pa gbogbo ẹ̀. A gbọ́dọ̀ báyàn sọ̀rọ̀. A gbọ́dọ̀ jáde lọ wo nǹkan tó ń ṣẹlẹ̀ ń ta. Ẹ jẹ́ ká lọ sùn dàrẹ́ẹ̀tì ni. Tá a bá ti wẹ ọjọ́ ẹlẹ́ẹ̀keje, a wẹ bí nǹkan burúkú kúrò lára tó dájú ni. Kàkà kí wàá lọ máa fi sọ àlá ẹ̀ fún èèyàn, tó jẹ́ pé ẹni tó sọ fún gan-an, òun mọ̀nà tí ó gbégbà, kò mọ̀nà tí ó gbégbà o. Ẹ jẹ́ ká gbìyànjú ká fi ọṣẹ ká fi wẹ̀. Kálà burúkú mọ́ ṣẹ lórí wa, kó mọ́ ṣẹ lórí àwọn ọmọ wa. Àlá lílá lóòótọ́, atọ́nà, amọ̀nà ni. Àmọ́ kì í ṣe gbogbo àlá la máa ń sọ fọ́rẹ̀ẹ́, la máa ń sọ fẹ́bí, la máa ń sọ fárá. Èyí tí wọ́n bá lá, tó bá léèyàn kan péré tó lè sọ fún, tó bá tú fún ọ dáadáa, gbà bẹ́ẹ̀. Tí ò bá tú fún ọ dáadáa, wọ́n tún sọ fún ẹlòmíì mọ́. Ọmọ mi rántí ńgbà tèmi náà lálàá. Ìyá tó bí mi lọ́mọ mo lálàá yìí sí. Ìyá tó bí mi lọ́mọ òní mo lálàá yìí sí. Kí Ọlọ́run kó wá bá mi foríjì wọ́n. Àlá náà padà wá ṣẹ. Àlá náà padà wá ṣẹ. Àmọ́ àlá a máa tọ́ni sọ́nà, a sì tún máa kìlọ̀ fún ni. Mo lálàá ńgbà náà. Mo rí ìyá tó bí mi lọ́mọ. Wọ́n ń gbẹ́ kòtò. Kòtò yìí wá fẹ̀ débi pé ó lè gbèyàn púpọ̀. Èmi wá jókòó tì wọ́n, àwọn ló ń gbẹ́. Bí wọ́n ṣe ń gbẹ́ ni bàbá kan wá jáde sí wa. Bàbá náà wá ní, arábìnrin, kòtò tó ń gbẹ́ yìí,
ó ti fẹ̀ jù, ó yá máa di. Ìyá tó bí mi lọ́mọ bẹ̀rẹ̀ sí ní dí kòtò náà tó fi wá jẹ́ pé wá dí tó fi wá jẹ́ pé kò lè gba èèyàn púpọ̀ mọ́. Abiyamọ kú ọ̀rọ̀ ọmọ, kí Ọlọ́run bá mi kó bá mi foríjì wọ́n. Mo sàlá náà fún wọn nígbà náà, àmọ́ ìyá tó bí mi lọ́mọ, àwọn náà jẹ́ èèyàn kan tó jẹ́ pé àwọn náà ní mi sí. Wọ́n wò mí, wọ́n rẹ́rìn-ín, wọ́n sì ṣe àdúrà fún mi níjọ́ náà. Kúlúwà Aláhù mẹ́ta, bísímìláì mẹ́ta, kúlúwà Aláhù mẹ́ta kó mọ bá ìyá tó bí mi lọ́mọ nù sàárè ní ọjọ́ òní. Àwa tí a bá mọ̀ ká, ẹ dákun ẹ bá mi kà á. Àlá náà padà ṣẹ. Àlá náà padà ṣẹ. Ọ̀nà tó kàn gbà ṣẹ ló yàtọ̀, torí pé ọjọ́ náà kì í ṣọjọ́ tí mo lè gbàgbé. Nígbà tá a parí school, tá a wáṣẹ́ títí tá a rí, ọjọ́ tá a wá ríṣẹ́ tó jẹ́ September 15, kó tó di pé ó di September 15 náà, nìyá tó bí mi lọ́mọ ti ń pè mí pé tó bá di September 15 o, àwọn fẹ́ relocate lọ sílùú wa gangan, àwọn fẹ́ kù ní ìlú táwọn wà yìí. Èmi náà ti ń bá wọn múra. Ìgbà tó di September 15 gangan, ìyá tó bí mi jáde kúrò láyé, táwọn sì lọlé. September 15 yìí gangan, òun náà mo wá rí iṣẹ́. Mo rí iṣẹ́, wọ́n ti fún mi ní letter of appointment pé kí n wá láti wá bẹ̀rẹ̀ iṣẹ́. Ó ní wọ́n pè mí pé ìyá tó bí mi ṣaláìsí. Abẹ́rẹ́ iṣẹ́ Ọlọ́run. Gbogbo abiyamọ ayé, gbogbo abiyamọ ayé pátá, tẹ́ jẹ́ abiyamọ tòótọ́ ni o. Èyí tó kù nínú yín, ẹ̀yin lẹ jèrè ọmọ yín. Ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe. Ẹ wá rí àwọn tán ti lọ́nu wọn. Kí Ọlọ́run bá kó bá mú yẹ̀pẹ̀ burúkú kúrò lójú wọn. Ìwọ tó wà ń gbọ́ mi ní òní, tó ń gbọ́ mi, tó ń wò mí, tó ń gbọ́ mi, tó bá ní òkú lọ́rùn, ọ̀nà tó bá ti lè máa fi ṣe sàárà fún wọn, máa fi ṣe fún wọn. Bó jákàrà, bó ṣe kó pa àwọn aláàfáà kí wọ́n ṣàdúrà fún wọn. Bọ́jú tó bá kírun tán ni kó mọ rántí wọn, kó ṣe kúlúwà Aláhù fún wọn. Torí pé àwọn abiyamọ òótọ́ òdodo wọ́n sì wà lórí èpẹ̀. Kí Ọlọ́run kó bá ń foríjì tèmi, kó foríjì gbogbo òkú àwa tí à ń gbọ́ mi ní òní, gbogbo bíkíbi tá a lókù sí, kí Ọlọ́run kó foríjì wọn. Èmi náà lọ́mọ yín, àbúrò yín, olólùfẹ́ yín, Dr. Mutiu Ọlátìbóyè táyé mọ̀ sí Wéyìn. Ẹ̀rí tó bá di ìgbà míì, a tún máa mú ọ̀rọ̀ míì tó tún yàtọ̀ sí eléyìí wá. A máa jẹ́ ká gbàgbé láti subscribe sórí ètò yìí, kí lẹ́kọ̀ọ́ tó máa fún wa ní ọ̀pọ̀lọpọ̀ àǹfààní lórí àwọn nǹkan mìíràn tá a ṣàtẹ̀yí tá a ti ṣe. Torí pé èyí tí a ti ṣe ó pọ̀ ju èyí tí a ti ṣe lọ. Tó, ó dàbọ̀.